Welcome to CultureTree Ltd Nativity story. This play was recorded by CultureTree students. Àwọn òṣèré Áńgẹ́lì Ọ̀pìtàn Maria àti Jósẹ́fù. Àwọn olùṣọ́-àgùntàn. Àwọn àmúyẹ. Now Janelle is going to sing Ọmọ Onílù. Why was all for me? Ba-ram-bam-bam-bam. Ọba tuntun la wá rí. Ba-ram-bam-bam-bam. Ẹ̀bùn tó dára la mú wá. Ba-ram-bam-bam-bam. Láti pẹ́ síwájú ọba. Ba-ram-bam-bam-bam. Ram-bam-bam-bam. Ram-bam-bam-bam. Láti bọ̀wọ̀ fún ram-bam-bam-bam. Nígbà tá bá wà. Nígbà tá bá wà. Ìran kìíní Scene 1. Àlàáfíà, àlàáfíà, àlàáfíà. Kí ló dé? Oh, Bonnie. Rárá, gbọ́ kí ni? A ó bímọ kan ní ìlú Bethlehem. A ó sì pè orúkọ rẹ̀ ní Jésù Kristi, ọmọ Ọlọ́run àti ọba aládé. Àlàáfíà la ó sì máa pè é. Èyí dà púpọ̀. Ṣé ẹ fẹ́ kí n bá yín sọ fún aráyé? Bẹ́ẹ̀ ni, ọ̀kàrẹ̀. Ìran kejì Scene 2. Ní ìlú kan tàǹpẹ́ ní Nazareti lóbìnrin kan gbé tí orúkọ ẹ̀ ń jẹ́ Maria. Ó ní ọkọ àfẹ́sọ́nà kan tí a pè ní Jósẹ́fù. Ọlọ́run rán áńgẹ́lì láti lọ bá Maria ní àkọ́kọ́ ẹ̀rù bà, ṣùgbọ́n áńgẹ́lì ní. Àlàáfíà Maria, Ọlọ́run gbé pẹ̀lú rẹ. Àlàáfíà, kí lẹ̀ ń wá? Mo wá fún ẹ ní ìròyìn ayọ̀. Ó máa bímọ ọmọ náà, ó sì jẹ́ Jésù Kristi Olúwa wa. Ṣùgbọ́n ìyẹn kò ṣeé ṣe. Kò sí nǹkan tí kò ṣeé ṣe lọ́dọ̀ Ọlọ́run. Ọmọ náà yóò jẹ́ ọmọ ẹ̀mí mímọ́, ọmọ Ọlọ́run àti ọba aládé àlàáfíà la ó máa pè é. Yóò kọ́ àwọn ènìyàn láti máa fẹ́ ara wọn. Yóò gbà wọ́n là lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Yóò sì bọ́ wọn ní ìyè àìnípẹ̀kun. Ǹjẹ́ òótọ́ ni pé Ọlọ́run lè fẹ́ràn mi tó báun? Ọlọ́run fẹ́ràn gbogbo àwọn ọmọ rẹ̀, ṣùgbọ́n ẹni àyàsọ́tọ̀ ni ìwọ nítorí pé a yàn ọ́ láti jíṣẹ́ rẹ̀ nílẹ̀ ayé. Tó bó bá jẹ́ pé ohun tí Ọlọ́run ń fẹ́ kí n ṣe nìyẹn, òun náà ni mo máa ṣe láìsí àní-àní.
Ìwọ̀n kẹta Scene 3. Lẹ́yìn ọjọ́ méjì mẹ́ta, áńgẹ́lì yóò sí Jósẹ́fù lójú àlá kan. Àlàáfíà Jósẹ́fù, Ọlọ́run ń bẹ pẹ̀lú rẹ. Ẹ pẹ̀lẹ́, kí lẹ fẹ́? Mo wá fún ọ ní ìròyìn ayọ̀. Ìyàwó àfẹ́sọ́nà rẹ, Maria, máa bí ọmọkùnrin kan. Ọmọ Ọlọ́run àti ọba aládé àlàáfíà la ó máa pè é. Yóò kan àwọn ènìyàn láti máa fẹ́ ara wọn. Yóò bá wọn là lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Yóò sì bù wọ́n ní ìyè àìnípẹ̀kun. Ṣùgbọ́n ìyẹn kò ṣeé ṣe. Lọ́dọ̀ Ọlọ́run kò sí nǹkan tí kò ṣeé ṣe. Ó dá ọ lójú. O lè gbọ́kànlé ọ̀rọ̀ tí mo ń sọ torí pé áńgẹ́lì ni mí. Ìwọ̀n kẹrin Scene 4. Nígbà tí Maria àti Jósẹ́fù ti ṣetán láti bímọ, wọ́n ní láti rìnrìn àjò lọ sí ìlú Bẹ́tílẹ́hẹ́mù. Kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n gùn torí pé kò sí mọ́tò nígbà yẹn. Nígbà tí wọ́n dé Bẹ́tílẹ́hẹ́mù, ọ̀rẹ́ Maria àti Jósẹ́fù púpọ̀ ṣùgbọ́n kò sáyé ní ilé ẹ̀rọ kankan nínú abà nìkan ní ààyè wà fún wọn. Inú abà ni Maria bímọ rẹ̀. Now we're all going to sing Alẹ́ mímọ́. Alẹ́ mímọ́. Àwọn ìran ń tọ́. Alẹ́ ọjọ́ ìbí Olùgbàlà wa. Ayé kún fún ẹ̀ṣẹ̀ àti àṣìṣe. Nígbà tó hàn, èmi wá mọ iyì rẹ̀. Ìgbẹ́kẹ̀lé ìrètí àwọn aráyé ń yọ̀. Ẹ wo òwúrọ̀ tó lógo tuntun ti dé. Wá sórí orúkọ rẹ̀. Wá ọ̀dọ̀ áńgẹ́lì. Alẹ́ àtọ̀run wá, alẹ́ tí wọ́n bí Kristi. Alẹ́ àtọ̀run wá, alẹ́ àtọ̀run wá. Ìgbẹ́kẹ̀lé ìrètí àwọn aráyé ń yọ̀. Ẹ wo òwúrọ̀ tó lógo tuntun ti dé. Wá sórí orúkọ rẹ̀. Wá ọ̀dọ̀ áńgẹ́lì. Alẹ́ àtọ̀run wá, alẹ́ tí wọ́n bí Kristi. Alẹ́ àtọ̀run wá, alẹ́ àtọ̀run wá. Ìwọ̀n karùn-ún Scene 5. Àlàáfíà ẹ̀yin olùṣọ́ àgùntàn, Ọlọ́run gbé pẹ̀lú yín. Ẹ pẹ̀lẹ́, kí lẹ fẹ́? Ní Bẹ́tílẹ́hẹ́mù lọ́hùn,
a bí ọmọ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Jésù. Ọmọ Ọlọ́run àti ọba aládé àlàáfíà la ó máa pè é. Yóò kan àwọn ènìyàn láti máa fẹ́ ara wọn. Yóò gbà wọ́n là lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Yóò sì bùn wọ́n ní ìyè àìnípẹ̀kun. Èyí jọ wá lójú lọ́pọ̀lọpọ̀, níbo la lè rí? Ẹ gba ọ̀nà ọ̀hún kí ẹ sì wá ọmọ inú àgbà náà. Nígbà tí ẹ bá ti rí, ẹ jẹ́ kí aráyé gbọ́ ìròyìn rere pé Jésù ti dáyé. Ìran kẹfà, Scene 6. Iṣẹ́ áńgẹ́lì kọ ìtì parí. Lẹ́yìn náà, ó lọ sí ilé kan tó jìnnà sí Bethlehem, ó sì yọjú sí amòye mẹ́ta. Àlàáfíà ẹ̀yin amòye, Ọlọ́run bẹ pẹ̀lú yín. Ẹ pẹ̀lẹ́, kí lẹ fẹ́? Wọ́n sọ fún yín pé lọ́hùn ní ìlú Bethlehem, a bí ọmọ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Jésù. Ọmọ Ọlọ́run àti ọba aládé àlàáfíà la ó máa pè é. Yóò kan àwọn ènìyàn láti máa fẹ́ ara wọn. Yóò bá wọn là lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Yóò sì bùn wọ́n ní ìyè àìnípẹ̀kun. Ìràwọ̀ tuntun yóò yọjú lójú sámọ̀. Ẹ tẹ̀lé ìràwọ̀ náà títí ọba fi dúró. Ibẹ̀ lẹ ti rí Jésù ọmọ kékeré. Ẹ jẹ́ ká lọ báyìí ká wá Jésù ọmọ kékeré. Ẹ dúró, ó yẹ ká gbé ẹ̀bùn lọ fún wọn. Òótọ́ ni, ẹ jẹ́ ká fún ní wúrà àti tùràrí àti òjìá. Kí ni tùràrí àti òjìá? Àwọn nǹkan tí ó rùn dáadáa. Nítorí náà, àwọn amòye gbé ẹ̀bùn wúrà, tùràrí àti òjìá fún Jésù. Ìran keje, Scene 7. Lójijì nínú àbá áńgẹ́lì oríṣiríṣi àti àwọ̀ olùṣọ́ àgùntàn àti àwọ̀ amòye mẹ́tẹ̀ẹ̀ta dé bá áńgẹ́lì àkọ́kọ́ bọ̀wọ̀ wọn sì bẹ̀rẹ̀ sí kọrin. Ẹ wá bọ̀bọ̀ oníbàbọ̀. Oh, come, all ye faithful. We praise the Lord, we are grateful. We love each other, we're not hateful. When we received the King of Angels, the King of Kings came down. When he came, he turned the front upside down. The angels came, the shepherds came, and everyone was about. Everyone come rejoice and sing for the grace of Jesus, the newborn King. They got rejected 3 times and none of the owners would let them in. So Jesus was born in a stable. You could see baby Jesus lying in his cradle. His bed wasn't even stable, but oh come, all ye faithful. Ẹ wá bọ̀bọ̀ oníbàbọ̀ láyọ̀ àti ṣẹ́gun. Ẹ wá ká lọ sí Bethlehem. Ẹ wá ká lọ wò ọba àwọn áńgẹ́lì. Ẹ wá ká lọ júbà rẹ̀. Ẹ
ẹ wá ká lójúbà rẹ̀, ẹ wá ká lójúbà Kristi Olúwa. Áńgẹ́lì ẹ kọrin, kọrin ìjọyè rẹ̀, kí gbogbo ẹ̀dá ọ̀run sì kọrin. Ògo f'Ọlọ́run, ògo tó ga jùlọ. Ẹ wá ká lójúbà rẹ̀, ẹ wá ká lójúbà rẹ̀, ẹ wá ká lójúbà Kristi Olúwa. Nítòótọ́ àwọlẹ̀ fọ́ba tàbí lọ́jọ́ ire, Jésù ìwọ ni àwa fi ògo fún. Ọ̀rọ̀ Bàbá tó di àwa nísìnyí, ẹ wá ká lójúbà rẹ̀, ẹ wá ká lójúbà rẹ̀, ẹ wá ká lójúbà Kristi Olúwa. Àṣẹ ọparí nìyẹn. Rárá o, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ ti fún mi ládéhùn láti bá mi jíṣẹ́ rere fún gbogbo àgbáyé. Gbogbo àgbáyé ìyẹn kò ṣẹ̀ṣẹ̀. Lọ́dọ̀ Ọlọ́run, kò sí nǹkan tí kò ṣeé ṣe. Ó parí, the end. Thank you.